Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Ejani alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Torí pé àyè tá a dé nínú àwẹ̀ lónìí, àyè tá a gbọ́dọ̀ dúpẹ́ fọ́lọ́run ni. Likulli ila sha'win ila arakatun. Gbogbo ẹ̀dá làwọn náà máa ń gbìyànjú pé mo fẹ́ dọ̀la. Báwa náà ti wà, ọ̀pọ̀lọpọ̀ wa a ti rán aṣọ ọ̀sẹ̀ tó ń lọ tó ń bọ̀, a ti rán lẹ̀. A ti rán aṣọ ọdún tó ń bọ̀ lẹ̀. Gbogbo wa náà là ń gbìyànjú pé a fẹ́ di ọ̀la, a fẹ́ dọ̀la, a fẹ́ dọ̀la. Àmọ́ ẹ̀rù ń gbà wá kó lè papọ̀ mọ́ tọ́lọ́run, ẹni tọ́lọ́run bá fún ni. Ọlọ́run tó wá fi ṣe gbọ̀ngàn wa tó jẹ́ káwa náà ká dé àyè tá a dé nínú àwẹ̀ yìí, ọba náà la dúpẹ́ fún. Ká ní alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Òun làfáà kan fi kí Ọlọ́run títí, ó dúpẹ́ fọ́lọ́run títí, ó ní alhamdulillahi. Alhamdulillahi yóò ti sáwà yóò rí musa. Wala shay'un baynahuma illa huwa Allahu. Wala shay'un baynahuma illa huwa Allahu. Ẹ̀yà ni alhamdulillahi. Alhamdulillahi. Àfáà ní mo gbolé ayé yóò ti sáwà yóò rí musa. Ó ní òun dúpẹ́ fọ́lọ́run ọba tó ṣe yí pé yìí tí sáwà yóò rí Musa, ọba tó ṣe yí pé a máa dára méjì lásìkò kan, ọba tó ṣe yí pé báwa ti jókòó bíbá ìta ń dunú pa fẹ́ sínú, Ọlọ́run ọba ń pa wọn kan lẹ́kún. Báwọn kan ti ń bí wọn ń bí masáyé tínú wọn ń dùn pa bímọ, bẹ́ẹ̀ lọ́lọ́run pa wọn kan. Báwọn kan ṣe ń ronú pé oúnjẹ tó wà wájú mi ti pọ̀ jù, bẹ́ẹ̀ lọ́lọ́run fi bí ń pa wọn kan. Báwọn kan ṣe ń jàjẹ́ yó, bẹ́ẹ̀ làwọn kan wọn ò róúnjẹ jẹ. Yóò ti sáwà yóò rí Musa. Ó lóun wá wọlé ayé òun wá rí pé báwo lọ́lọ́run ṣe dá nǹkan ní méjì méjì. Bọ́lọ́run náà ṣe ti sọ fún wa pé mo ṣe nǹkan, mo ṣe ní word and opposite. Bí ṣe ń rókè láàmà rílẹ̀, bá ṣe ń rọ̀tù láàmà rósì. Tàjẹ́ rákọ láàmà rábo, gbogbo pọ̀tọ́lọ́wọ́ bá dá Ọlọ́run dá ní méjì méjì. Wala shay'un baynahuma illa huwa Allahu. Kò wá sí nǹkan tó lè ṣẹlẹ̀ sọ́mọ èèyàn láyé. Àwọn wá ń dúpẹ́ fọ́lọ́run ọba tó rọrẹ́ délé kan wá. Ọlọ́run wọlé Ànábì wa Muhammad. Gbogbo ọpẹ́ táàdù tí wọ́n mú wa pé ẹ̀jẹ̀ mú wọn kọ́ lè dúpẹ́ túláàsì, Ọlọ́run má fi kàn wá láéláé. Lọ́la ẹ̀jẹ̀ àṣàmì wọlé Ànábì wa Muhammad. Akí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì tó fi gbogbo eléyìí tó fi mọ̀ wá. Tí ò bá ṣọlá Ànábì wa Muhammad ní báwo lè ní àti iná ò bá jọ máa bẹ lọ́jọ́ èyí. Nígbà tá Ànábì fẹ́ lọ, Ànábì gbogbo nǹkan tá Ànábì ń béèrè lọ́wọ́ Ọlọ́run ni pé kí ló lè ṣe fún mi, kí ló ṣe fáwọn ọjọ́ mi tó ṣe pé tí wọn bá rí mi mọ́, àwọn náà ó máa bẹ́nu ẹni ìfàyàbalẹ̀. Ọlọ́run wá fún Ànábì ní gbogbo nǹkan. Ọlọ́run fún nírun, Ọlọ́run fún láwẹ̀, Ọlọ́run fún zàká, gbogbo ẹ̀ pátá lọ́lọ́run jogún fún. Pẹ̀lú ẹ̀ náà Ànábì tún ní Ọlọ́run ó tún bẹ̀bẹ̀ fún wa ni pé kí la lè ṣe tó ṣe yí pé táwa náà bá ṣe á gé gbogbo ìbádà wa, á gé kéré. Ẹ wo gbogbo àwọn tí wọ́n ti dá kí Ànábì Muhammad tó dé, ara wọn tó ń lo 950 years. Bí òye wa tó Ànábì Noah 950 years ló fi sin lọ́hun. Ìsìn lọ́hun wo láà fẹ́ sìn láàrin 100 years tó fẹ́ tó ìtàwọn yẹn sìn. Bí ò bá yé wa tó ẹ wo gbogbo àwọn Ànábì Ọlọ́run tí wọ́n ti wá, àìmọye ìsìn lọ́hun gígùn ni wọ́n ní. Ìsìn náà wo làwọn wá fẹ́ sìn tó fẹ́ bá titi wọn. Àṣebáwa náà bá ti wá gbójú ọ̀nà Ànábì wa Muhammad. Táwa náà bá ti wá ń tẹ̀lé tà Ànábì wa Muhammad. Táwa náà bá ti wá fara ti Ànábì wa Muhammad. Àṣẹ wa náà ó máa bẹ min alifi shaharin. Àwa náà wà á wá ọjọ́ kan, àbá wa àsìkò kan, àwa òru kan, táwa náà wà máa fi bẹ lẹ́ni tó ṣe é pé yóò máa ṣiṣẹ́ 1000 months láàrin ọjọ́ kan. Eléyìí náà Ànábì wa Muhammad gbé wá fún wa. Òun ló jẹ́ àárín o. Irú yìí àti Ànábì tí wá wò wá títí pé ọ̀pọ̀lọpọ̀ wa á mẹ́hẹ̀mẹ́. Òun lọ́lọ́run ṣe tún fún wa ní Ramadan. Kò sí nǹkan tọ́lọ́run bá fi Ramadan wá ṣe la'allakum tattaqun. Ká lè níbẹ̀wò Ọlọ́run tó pọ̀.
àmánú Ramadan yìí orin tọ́lọ́ tí wá ṣe fún wa ń bẹ̀ òun náà ní Lailatul Qadr òun ló jẹ́ asọ̀rọ̀ lé lórí àmọ́ a sì ní ààyè lọ́jọ́ mi láti fi bá a sọ̀rọ̀ Lailatul Qadr àmọ́ gbogbo eléyìí tá ń ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ṣàlàyé fún wa ẹ̀san olóore tá a gbà ń bẹ̀ yóò tún máa kó ìrẹ̀wẹ̀sì ọkàn yóò máa kó bá wa àti ṣe ọ̀pọ̀lọpọ̀ sí kò ní jẹ́ òun wa torí pọ́lọ́wọ́n ọba adékíọ́lá gbogbo ìtọ́lọ́wọ́n bá ń ṣe fún wa yìí náà tọ́lọ́wọ́n ọba ò bá fi ẹ̀san tá a jẹ tí ò bá fi hàn wá àwa náà à ní gbìyànjú àti ṣe sí akí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti kẹ́ àti gẹ̀ àtàánú kó lọ máa bá ara yìí lọ ànábì wa Muhammad káwí gbólóhùn yìí tẹ́lẹ̀ wípé Allahumma salli ala sayyidina Muhammad wa sallim gbogbo ládá tá a bá ń bẹ̀ kó lọ máa bá ànábì wa Muhammad àti gbogbo àwọn ẹni ọlọ́run tó ti lọ gbogbo àwọn ẹni ọlọ́run tó kù àti gbogbo wọn náà ọlọ́run máṣáláì bá wa ṣe dáadáa fún wọn wọlé àdúgbò Muhammad àti bàbá wa Sheikh Yunus alábẹ́rẹ́ ọlọ́run máṣáláì bá wa ṣe dáadáa fún yín ẹ̀mí gígùn àlàáfíà ọlọ́run bá wa ṣe fún yín gbogbo ìtawà náà ń ṣe yìí àti ibi tó ti wá ní ọlọ́run ọba má dùn yín ládàá ọlọ́run wọlé àdúgbò Muhammad bisimilahi na àtẹ́yìnà. torí àsìkò ibi tá a ti gbé wá sí wá owó níbi tọ́lọ́run ti ń bá Ànábì wa Muhammad sọ̀rọ̀ ọlọ́run ní laqad sadaqa Allahu rasulahu ya bil haqqi la tadkhuluna al-masjida al-harama insha Allahu aminin mukhaliqina ru'usakum wa muqassirin ومقصرين لا تعفون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا محمد رسول الله ẹ̀jẹ̀ ayé gbọ́ ànábì sọ̀rọ̀ ibi tọ́lọ̀ ti ń bá ànábì wa Muhammad sọ̀rọ̀ pé ìjà ànábì náà báwo la ànábì náà lè ṣe dáṣe ẹ̀sìn ànábì ò lè dáṣe ẹ̀sìn tí ó bá ń jẹ́ pé ànábì wọ́wọ́ ọ̀tún rẹ̀ ta ànábì ń ra wọn kan ànábì ń wọ́wọ́ sí rẹ̀ ànábì ń ra wọn kan gbogbo àwọn tí wọ́n wá ń ṣègbìyànjú yìí walladina ma'ahu àwọn ni máa wà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ni wọ́n ń ṣègbìyànjú bá a ti mọ̀ àwọn tí wọ́n wà pẹ̀lú ànábì bíi Sayyidina Ali Sayyidina Umar Sayyidina Usman àti Abubakar gbogbo wọn lá ní gbìyànjú táwọn náà ń ṣe síwájú Ọlọ́run bá ní ẹ wá wo gbogbo gbìyànjú tó ṣe yìí ìgbìyànjú yìí lọ́lọ́run fi san wọ́n lẹ́san ní ayé lọ́lọ́run tún san wọ́n lẹ́san lọ́jọ́ gbéga kíámà torí pé Ọlọ́run ti sọ́nú Al-Qur'ani pé àwọn kan wà tó ṣe yí pé ẹ̀ṣẹ̀ kan wà tí wọ́n ó ṣẹ̀ táwọn Ọlọ́run ọba ò ní foríjì wọn òun ló ṣe fàájọ́ pé gbogbo wa pátá a gbọ́dọ̀ sá fún ìdànkan ní ìpapọ̀ mọ́ Ọlọ́run ọba a gbọ́dọ̀ sá fún ìmáṣẹbọ pẹ̀lú Ọlọ́run ọba tó Ọlọ́run ní gbogbo ẹ̀ṣẹ̀ lẹ́ni Ọlọ́run ọba ó foríjì yàn àmọ́ mi ní foríjì tó wá dànkan ní ìpapọ̀ mọ́ Ọlọ́run bí ò bá wá yé wa tó ọ̀pọ̀lọpọ̀ àwọn táwa ń wí yìí wọ́n ti ṣẹbọ rí bí ò bá yé wa Umaru náà òun náà ṣẹbọ torí pé akíkanjú ẹ̀ lànàbí náà máa wò tá nàbí ní Allahumma aizal Islam bi umarain àwọn Umaru méjì kan ló bẹ́nu mọ́kànlá náà tá nàbí wa bẹ lọ́pọ̀ Ọlọ́run tí ẹ̀ fi kan ta mí lọ́rẹ́ nú àwọn Umaru kọ́ lè bá mi gbé ẹ̀sìn Ọlọ́run àtẹ̀sìn ànábì kọ́ lè bá a gbéga gbogbo ìgbà tí Umaru rẹ̀ tí ìgbẹ̀sìn yìí wọ́n á máa kírun pẹ̀lú ìmá pariwo ni wọ́n á máa pèrú pẹ̀lú ìmá pariwo ni àmọ́ ìgbà tí Umaru gbẹ̀sìn òun náà ló padà dúró pé ó yẹ máa pèrú síta wọ́n sì ń pèrú náà àmọ́ pẹ̀lú gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ tọ́lọ́run lóhun ò ní foríjì yàn Ọlọ́run sì foríjì wọn wọ́n ń bẹnu àwọn tó ṣe yí pé wọ́n gba sátífíkẹ̀tì àlùjànnà láti rí ayé ẹ̀já gbọ́lọ̀ tóbi tó túmọ̀ sí pé ìgbìyànjú yìí lọ́lọ́wọ́n bá fi san wọ́n lẹ́san ẹ wá gbogbo ìtawà náà ṣe yìí
kò ń ṣe nǹkan tó gbé. Òun lọ́lọ́run fún wa sọ fún wa náà àyà kan náà pé sùn yìí náà tá a bá lọ́wọ́ ní Suratul Baqara láti verse 211 tá a bá wò wá sí verse 220 ọlọ́run wọn bá fi ń ṣàlàyé ẹ̀san tí gbogbo wa ó gbà pẹ̀lú ìgbìyànjú tá à ń ṣe síwájú ọlọ́run. Mo ti jẹ́ òye wa gbogbo ìgbà pé ká kírun, ká gbàwẹ̀, ká yan sàká, ká lọ sí àjì, gbogbo àwọn iṣẹ́ olóore tọ́lọ́run ní à ń ṣe bá a bá ṣe kò fi wá lọ́kàn balẹ̀ pa àwọn àjẹ́nà. Torí pé gbogbo àwọn nǹkan tí wọ́n pè yìí, nǹkan tí wọ́n pè ní Islam òpó ni. Báwa náà bá sì wọlé bó bá dúró báyìí, tá a bá ṣe òpó sí gbogbo léyìí, ká máa fi àwọn nǹkan tó kù, ká máa ẹwà àwọn ilé tó bá kọ́ tó bá ṣe structure ẹlẹ̀, tó ṣe pílà ẹlẹ̀, kí pílà nìkan wá ń bẹ̀. Ṣáàrí ẹwà abílẹ̀ yẹn ṣe tó àlè rí, nítorí pé òpó yẹn lásán kò ní nǹkan kan tó fẹ́ gbénulé, àmọ́ láì wá sópó yẹn náà ilé náà ò ní dúró. Bílé bá dúró ọkàn ò ní balẹ̀ lórí ẹ̀, tó ń túmọ̀ sí pé gbogbo yìí náà ṣe important tó àwọn nǹkan tá a fẹ́ ṣe, àwọn ìgbìyànjú wa ó important gan nú ẹ̀sìn. Òun lọ́lọ́run ṣe máa ń bá Ànábì wa Muhammad sọ̀rọ̀. Ọlọ́run máa ń ròyìn pa àwọn tí wọ́n ń ṣègbìyànjú yìí, Ọlọ́run ọba máa sọ ẹ̀san rẹ̀ fún wọn, á lè máa wú wa lórí láti máa ṣe. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ gbogbo wa, ẹ wo gbogbo ìgbìyànjú tá à ń ṣe. Ọ̀tọ̀ ní bá a ti ń ṣàsàlátù, ọ̀tọ̀ làwọn tí ń náwó, owó wa là ń náwó lójoojúmọ́. Òun lọ́lọ́run fi sọ fún Ànábì inú àyà kan náà pé alladhina yunfiquna fi sarra'i wad dharra'i. Àwọn kan wà ilẹ̀ Ànábì wa Muhammad yunfiquna fi sarra'i wad dharra'i. Àwọn nǹkan táwọn ọ̀rọ̀ wọn bá fún wọn lọ́rọ̀, a fún wọn lówó, wọ́n ná bí gbogbo wa náà ṣe ń náwó. Lẹ́yìn pa náwó wa, a tún ná àwọn obìnrin wa tún mú ọ wá, a tún ná wọn sójú ọ̀nà Ọlọ́run ọba. Lẹ́yìn pa ná wọn, a tún ná àwọn ọmọ wa. Lẹ́yìn pa ná wọn, a tún ná mọ́tò tọ́lọ́run ọba fún wa. Lẹ́yìn pa ná mọ́tò tọ́lọ́run fún wa, gbogbo ìgbìyànjú nǹkan tọ́lọ́run fún wa à ń ná fi sarra'i wa dharra'i. Nígbà tó rọ̀ wá lọ́rùn, nínú àwọn ọjọ́ tó rọ̀ wá lọ́rùn lọ́jọ́ Sunday náà wà báyà lọ́bì kankan à ń kú olé wa wá. Wa dharra'i àwọn ọjọ́ tí ó rọ̀ wá lọ́rùn, ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ́ọ̀bì iṣẹ́ tá a dé tó jẹ́ ká lọ sinmi. Àtúwá sinmi, ẹlòmíì ìrìn àjò ẹ̀sìpítà wà igan, ẹlòmíì drive 25 minutes, ẹlòmíì drive 30 minutes, ẹlòmíì wà látọ̀nà jíjìn fi sarra'i wa dharra'i. Àsìkò tó ní wá lára à ń ná ìtọ́lọ́run bá fún wa. Wa dharra'i àsìkò tó tún rọ̀ wá lọ́rùn náà a tún ná. Wal kazimina al-ghayz. Ọlọ́run wá ní kò wá ń ṣe pẹ́ ẹnu lásán bẹ́ẹ̀ tí wọ́n ń dé bíbà yìí náà, a tún bá wa ṣe gbà míì. Ìbára wa ṣe yìí, ẹlòmíì ó tún sọ̀rọ̀ sí wa, á tún ṣe sùúrù pé torí ìtọ́lọ́run tí mo wá ni. Ẹlòmíì á tún torí bọ́lọ́run ṣe dá wa, ìbáṣe wa, Ọlọ́run ní nǹkan tó fẹ́ lò mẹ́gbọ́n. Òun lọ́lọ́run ṣe nífẹ̀ẹ́ ogun nǹkan tá a bá ń ṣe ń jọ̀ mọ́. Nítorí pé ìbára wa ṣe yìí, ẹlòmíì wà tó ṣe ń pé bọ́lọ́run ṣe bùn lẹ́kùn tó lè ṣe gbogbo nǹkan tó ibi ọ̀rọ̀ ni ò ti dá. Ẹlòmíì wà ó dá níbi ká sọ̀rọ̀ àmọ́ ṣe sí ẹ̀ kò lè báyàn lò. Ẹlòmíì wà ó dá níbi ká ṣe sí àmọ́ kó náwó ni ò lè ná. Ọlọ́run dá wa lóríṣiríṣi ọ̀nà. Wal kazimina al-ghayza, àtúwà ń bára wa ṣe pẹ̀lú jẹ́jẹ́. Àgbàlagbà á kí ọmọdé pẹ̀lú jẹ́jẹ́, ọmọdé á kí àgbàlagbà pẹ̀lú jẹ́jẹ́. Wal kazimina al-ghayza, àtúwà ń ṣe sùúrù lórí nǹkan tó ń ṣẹlẹ̀. والعافين عن الناس. Lẹ́yìn pa ṣe sùúrù yìí, nǹkan tọ́lọ́run ọba tí wá gbé wá fún wa, àti wá ń ṣe sùúrù bẹ́ẹ̀ والعافين عن الناس. Ìtọ́ tí wá ń ṣe fún wa tí ò dá tí wá ń ṣàmójúkúrò fúnra wa. والله يحب المحسنين. Ọlọ́run ni mo nífẹ̀ẹ́ gbogbo ẹni bá ń ṣe dáadáa mi. Ẹ wá wo gbogbo yìí tí gbogbo wa ná, ọ̀tọ̀ ní tá a ná síta, ọ̀tọ̀ ní tá a ná lẹ́yìn, ọ̀tọ̀ ní tá a kúnyàn gbọ́, ọ̀tọ̀ ní tá a bùyàn gbọ́. Ọlọ́run wá ní zuyina alladhina kafaru. Ọlọ́run ní ẹ̀ẹ̀rí àwọn kèfèrí, ilé ayé yóò jọ wọ́n lójú, yóò dàbí ẹ̀ṣọ́ lójú wọn ni, yóò dàbí góòdù lójú wọn ni. Gbogbo nǹkan tí wọ́n ní wọn ò ní lè lọ sójú ọ̀nà Ọlọ́run.
wọ́n máa bẹ̀rù pé nǹkan tá a ní tá a bá ná ṣé yóò tán tá a bá ná ṣé kò ní tán wọ́n máa bẹ̀rù àmọ́ wọn tí ó jẹ́ tọ́ lọ́wọ́ àwọn tó jẹ́ ẹni ọlọ́run wọ́n máa ná tí wọ́n sójú ọ̀nà ọlọ́wọ́ ọba wa yusaruna minal ladina amanu àwọn tó wá jẹ́ ní ọlọ́wọ́ ọba yìí bó ti jọ àwọn kèfèrí lójú tó àwọn tó jẹ́ àwọn tá a nígbàgbọ́ ní ọlọ́wọ́ ọba àwọn wọ́n máa wò wá bẹ́ẹ̀ nígbé àwọn ẹni yóò wọ́n lè gbádùn ayé wọ́n máa ṣe yẹ̀yẹ́ wa yà mélòó lè ṣe lọ́ ṣe tí wọ́n tún lè ṣe fàájì àmọ́ gbogbo èyí tó yẹ káwa náà fi wá máa lé ayé èyí tó yẹ ká máa fi lé nǹkan tí ò dá àwa náà wá dá gbogbo ẹ̀ wá sọ́dọ̀ ọlọ́wọ́ ọba walladina taqaw a sì páyà ọlọ́wọ́ ọba pẹ̀lú ẹ̀ walladina taqaw fawqa yawmal qiyamati torí pé gbogbo èyí tá à ń ṣe yìí kò sí nǹkan kan tá à ń rò pọ́jọ́ kan làwa náà kú ní ayé tá a wà àwọn òpọ́jọ́ kan àpàdé ọlọ́wọ́ ọba àwọn òpọ́jọ́ kan lọ́wọ́ ọba ó gbé wa dìde èwo láà fẹ́ mọ̀ tá a ṣe tí ò bójú yọ ọlọ́wọ́ ọba wallahu yarzuqu man yasha'u ọlọ́run ní bẹ́ẹ̀ bá ti wá ṣe lé gbogbo èyí tó bá wù kó lè máa jẹ́ difficulties fún yín láyé ọlọ́run ní wallahu yarzuqu man yasha'u èmi ọlọ́run ọba tó bá dọjọ́ gbẹ̀jẹ̀ àlùkìyámà máa rọ̀ yín lọ́rọ̀ kan tó ṣe wípé bìgẹ́ ilé ìsà ìtẹ́ ìwà òpin ṣẹ̀rílé ayé tẹ́ ṣe lórí àwọn ìgbìyànjú tẹ́ ṣe èmi ọlọ́run ọba máa sì fojú fò fún yín láì ṣe pé mo ṣèṣirò láì ṣe pé mo wo nǹkan tẹ́ dá lẹ́sẹ̀. àyà tó tẹ̀lé náà òun náà sọ̀rọ̀ pa ẹ̀ àyà tó tẹ̀lé ó ní àwọn àsìkò tó máa ń tẹ́lẹ̀ kó ló jà nẹ́ta kí ló ṣe yín tẹ̀ ń rò pé yín tiẹ̀ fẹ́ wọ náà jẹ́ náà fẹ́ wọ náà jẹ́ náà o sì fẹ́ ṣe wàhálà o fẹ́ nígbìyànjú síwájú ọ̀rọ̀ wọn wa wàlà máa yẹ tí kò màsàlùlẹ́dí náà ní kọ́bùlì kan ṣé ẹ mọ̀ pé àlùjánnà tá a fáwọn tó ti kọjá lọ kì í ṣe bá a ṣe fún wọn lẹ́yìn ṣe fẹ́ gbà yìí a fún wọn lórí ìnira ni a fún wọn lórí wàhálà ni a fún wọn lórí àìsàn ni a fún wọn bí òní wa tó ẹ wo ànábì Ayúbà ẹ wo àìmọye ọdún tó fi ṣàìsàn over 850 years ló fi ṣàìsàn tọ́lọ́hun tó lè ní ọlọ́run bá wọn sàn pẹ̀lú ẹ̀ náà kò yẹ kó gbówájú ọlọ́run ẹ wo ànábì Musa ẹ wo àwọn ànábì tí wọ́n gé mọ́gi ẹ wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn ìnira la fi ṣe kíni la fi fún wọn lálùjánnà yìí kọbúlà masati bá sáyé wà dọ̀ra yìí inú nira àti wàhálà òun la fi fún wọn lájẹ́gbà tí wọ́n wọ̀ wàzúlísì ìlú wájú bá fún wọn pẹ̀lú nira nìkan àti fún wọn bẹ àní wọn lára lórí pé ká lè jẹ́ ọ̀jẹ̀rẹ̀ ọ̀run lórí pé kọ́ lè wọ náà jẹ́nà àní wọn lára àfún wọn wàhálà àtàyà kúnná rọ́ṣúlà títí tí anabuwa Muhammad fide òun lọ́pọ̀lọpọ̀ wa ojú ọ̀nà tá a bára wa yìí nínú àwọn ojú ọ̀nà tó dáa jù lọ́dọ̀ Ọlọ́run ni torí tá a bá yàn kan tó bá pè ẹ́ ní súnà tó bá náà ní súnà lòun tá a bá rí yàn kan tó bá ní sálàfí lòun tá a bá rí yàn kan tó bá ní tẹ̀blígì lòun tá a bá rí yàn kan tó bá ní tàjọ́múnù lòun tá a bá rí yàn kan tó ní tìjáníà lòun tá a bá rí yàn kan tó ní kọ̀dìríyà lòun tá a bá rí yàn kan tó ní asalatu lòun ṣe gbogbo ọ̀nà yìí ọ̀nà ojú ọ̀nà ẹ̀sìn Islam ni a fi gbogbo ọ̀nà yìí wọ́jú rí Ọlọ́run ni àmọ́ yìí tó dáa jù ní gbogbo ẹ̀ àtàyàkùlà rọ̀ṣùlà òun náà ní títí tí wọ́n fi pe òjíṣẹ́ títí tá a fi mú ànábì wa Muhammad torí pé gbogbo ẹni bá mú ànábì Muhammad yóò máa gé àjò tó yẹ kó rìn fa ìmọ̀ye ọdún yóò gẹ̀kù fún òun ló ṣe pàtó jẹ́ wípé gbogbo àwọn ẹni Ọlọ́run tó lọ wọ́n ṣèdààmú gan lójú ọ̀nà Ọlọ́run àmọ́gbà tó pọ̀lọpọ̀ àwọn ẹni tí mú ànábì wa Muhammad ọwọ́ dúró sórí àsàlátù orí àsàlátù yìí lọ́wọ́ rí pé àtàwọn bàbá wa tó ti kọjá lọ tó bá máa paṣọ wọn náà lẹ́ ń tẹ̀lé àfà àwọn bàbá wa tó ti kọjá lọ
tó bá máa wò wọ́n aṣọ tí ò dáa ni wọ́n kó fún wọn. Àwọn bàbá wa tó ti kọjá lọ tẹ́ bá wọlé wọn ìyàwó tí ò dáa wọn ni wọ́n ń fẹ́. Àwọn bàbá wa tó ti kọjá lọ gbogbo nǹkan tí wọ́n ń lò táwọn fi ń ṣe ìgbìyànjú síwájú ọ̀nà Ọlọ́run àwọn nǹkan tí ò pé ni. Àmọ́ tàtà àti Ànábì wa Muhammad ẹ bá wà àwọn àfáàsì bẹ́ẹ̀ bá wo mọ́tò tó dáa jù ìdí àfáàlẹ́ ti bá, bẹ́ẹ̀ bá wo aṣọ tó dáa jù ọ̀dọ̀ àfáàlẹ́ ti bá, bẹ́ẹ̀ bá wo ìyàwó tó dáa jù ọ̀dọ̀ àfáàlẹ́ ti bá. Àsọ́lá Ànábì wa Muhammad náà ìjà yóò bá ànábì. Gbogbo eléyìí òun ló ṣe fà á mashallah bàbá parí àwẹ̀ àǹfààní kí ní àǹfààní tá ń jẹ níbi ìmọ̀ wá sàsàlátù torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ta tó bá ń bi wá ẹlòmíì á fún wa á discourage wa nígbà wà náà wò gbà tí nǹkan ti tiẹ̀ ṣe bẹ̀rẹ̀ ṣó tiẹ̀ wọ́ ọ̀tí ẹ̀ṣá. A máa ṣàlàyé ẹ̀ fún wa gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n gba ìdí àsàlátù kọjá á fún wa ní reference wọn tó yẹ pé gbogbo àná bá tẹ̀kí ẹ̀ lórí Google á rí. Ọlọ́run wá ní gbogbo àwọn eléyìí àtàyẹ̀kùnà rọ̀ṣùlà tóbi lórí Ànábì wa Muhammad náà ìnira wọ́n fi rí àlùjánnà wàlẹ̀dínà àmẹ́nu máa wú àtàwọn tó súnmọ́ wọn àtàwọn tó wà pẹ̀lú Ànábì wa Muhammad gbogbo wọn pátá náà ìwà àlùjánnà wọn ìnira ni. Ẹ wá wo ìtọ́ Ọlọ́run ṣe fọ́ wa Ọlọ́run wá ṣe rọrùn fún wa pé àwọn nǹkan táwa ní káwa ná ká fi wá àlùjánnà. Àmọ́ ìnira yìí pọ̀ débi pé wọ́n padà lọ bá Ànábì lọ́jọ́ kan. Òun lélẹ̀ ní fẹ́ fi bẹ bàbá wa kọ́ tó bá wa lékún àdúrà fún yín torí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn tó wá bá Ànábì náà lọ́jọ́ kan ó wá bùn Ànábì ní nǹkan Ànábì wá gbà nǹkan yẹn jọ Ànábì lójú gan. Ọlọ́run wá ń sọ fún Ànábì Muhammad pé ó ti gbowó lọ́wọ́ wọn ó ti gbà nǹkan tó gbà lọ́wọ́ wọn bó ti gbá ìwà Ànábì náà lè jẹ́ títí ìwà Ànábì ni àmọ́ yóò máa jẹ́ sọ́dá kan fáwọn tó fún ẹ àmọ́ bó ti wá gbà lọ́wọ́ wọn ìwà Ànábì náà wá ṣàdúrà fún wọn torí pé àdúrà tó ṣe fún wọn yìí àwọn ibi táwọn náà ti ṣiṣẹ́ báyé táwọn kùdìẹ̀ wà bẹ́ẹ̀ àdúrà tó ṣe fún wọn yóò máa fọ owó wọn yóò máa fọ mọ́ ẹ̀dá gbọ́dọ̀ tóbi. Wọ́n ní àwọn ẹni yìí ẹwọ nǹkan tọ́lọ́run ṣàlàyé fún wa pé gbogbo àwọn tí wọ́n wà àlùjánnà yìí a ní wọ́n lára débi pé wọ́n padà lọ bá Ànábì lọ́jọ́ kan pé mata nasrullah èyí Ànábì wa Muhammad ìnira yìí pọ̀ débi pé ìgbà owó gọ́gán làwọn ṣe Ọlọ́run fẹ́ dé wá bá wa bí gbogbo wa náà ṣe wò ó gbogbo ìtọ́lọ́run ṣe fáwa náà àwa náà wò ó gbà ní pé pẹ̀lú bí iṣẹ́ ń ṣàṣàlátù tó ni mo tún rí nǹkan báyìí pẹ̀lú bí iṣẹ́ ń ṣàṣàlátù tó ní tún rí nǹkan báyìí lórí ọmọ pẹ̀lú bí mo ṣe ń ṣàṣàlátù tó ní mo tún rí nǹkan báyìí lórí aya pẹ̀lú bí mo ṣe ń ṣàṣàlátù tó mo lọ fúnṣẹ́ kan ni ò bọ́ sí pẹ̀lú bí mo ṣe ń ṣàṣàlátù tó mo pọ́ lọ́n kò dá mi lóhùn. Àwọn dáhà yìí náà wọ́n padà pé Ànábì náà lọ́jọ́ náà wọ́n ní mata nasrullah ilé Ànábì yìí níra yìí pọ̀ débi pé ìgbà wo gángan làránṣẹ́ Ọlọ́run ọba òde pẹ̀lú gbogbo ìtawà náà ṣe síwájú Ọlọ́run yìí àmọ́ Ànábì wa dá wọn lóhùn pé àlà inna nasrallahi qariba. Ọlọ́run wá sọ fún Ànábì ẹ̀ẹ́dẹ́ ayé ògbó Ànábì ó dà ń pàwọ̀ ẹ̀tí gbogbo ẹ̀jẹ́ ayé ògbó Ànábì. Ọlọ́run wá ní ìrẹ́ Ànábì máa sọ fún wọn àwọn tá Ànábì ń sọ fún lọ́jọ́ náà àwa náà ní pé máa sọ fún wọn pé àlà inna nasrallahi qariba pẹ̀lú gbogbo ìtẹ́ ìṣe yìí àránṣẹ́ èmi Ọlọ́run ọba ó ti súnmọ́ yín ju iṣan ọrùn yín gan lọ. Ọlọ́run wá padà ràn wọ́n ṣe yadkhuluna fi dinillahi afwaja. Ọlọ́run wá ń ṣe gbogbo nǹkan wọn Ọlọ́run ṣe ní púpọ̀ púpọ̀ owó wọn pọ̀ sí. Ọlọ́run wọlé Ànábì wa Muhammad wọlá ìtọ́lọ́run ọba lò fún wọn yìí pé àlà inna nasrallahi qariba pé wọ Ọlọ́run ọba èmi Ọlọ́run sọ fún Ànábì pé sọ fún wọn pé àránṣẹ́ Ọlọ́run tèmi Ọlọ́run ọba tẹ́ ń béèrè fún yìí èmi Ọlọ́run ọba ti mú lé yín lọ́wọ́ gbogbo wa náà pátá Ọlọ́run má ṣàlàyé ràn wá ṣe
yadkhuluna fi dinillahi afwaja ọlọ́run wá ń ṣe nǹkan wọn ní púpọ̀ púpọ̀ gbogbo nǹkan wa ọlọ́run máṣáláì máa ṣe ní púpọ̀ owó wa ọlọ́run jẹ́ ó máa pọ̀ sí ọlá wa ọlọ́run jẹ́ ó máa pọ̀ sí gbogbo nǹkan rere tó ṣe fún wa ọlọ́run jẹ́ ó máa pọ̀ sí bó o bá ti wá ń ṣe fún wa ọlọ́run má fi kan gbà kan lọ́wọ́ wa ní oore jẹ́ kó lè máa bóre lọ́wọ́ wa kí dùnú máa bá dùnú lọ́wọ́ wa káyọ̀ máa báyọ̀ lọ́wọ́ wa gbogbo àwa tá à ń ṣe yìí ẹ jẹ́ ká fọkàn balẹ̀ àyà tó tẹ̀lé láàrin ìṣẹ́jú kan ní kọ̀fìtú ọlọ́run ní kitabun alaykumul kitabu èmi ọlọ́run ọba kutiba alaykumul kitabu pẹ̀lú gbogbo àránṣe tí wá ṣe fún yìí kutiba alaykumul kitabu àwọn nǹkan kan wà tó ṣe ń pè mí ọlọ́run ọba ti kọ́ lé lórí wa huwa qur'un lakum ẹ̀ẹ́dẹ́ agbọ́dọ̀ tó yẹ ká ní Allahu akbar bí mi ọlọ́run ọba ti fún yín láránṣe tó mo ti kọ àwọn nǹkan kan lé yín lórí wọ́n wá kọ́rẹ̀ ọmọ làkùn tó ṣe yí pé ẹ̀yin fún ara yín ẹ̀ fẹ́ràn ẹ wo pé àpẹẹrẹ gbogbo bí ṣe wá ṣàdúrà yìí tó ọlọ́run ṣe tó wá ṣe olóyè fún mi ọlọ́run níbẹ̀ ṣe wá fẹ́ tó wà á za antakra wò ṣé àn ọlọ́run ọba ní ìtẹ́ ìwà rò pé ẹ̀fẹ́ yìí á za antakra wò ṣe yà bẹ́ẹ̀ ṣe wá ń kórìíra ètò yìí wà ó wà ká ewu làkùn oore lèmi ọlọ́run ọba fẹ́ fi gbẹ̀yìn ẹ̀ fún yín oore lèmi ọlọ́run ọba fi ń gbébọ̀ fún yín wà á zántù ibùsè ya ìtẹ́ ìfara yín wá ń béèrè tí ẹ̀ ń sọ pé tèmi ọlọ́run ọba ṣe mo fẹ́ nǹkan báyìí fẹ́ nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí ọlọ́run ọba ní wà ó wà ṣáàbù làkùn ó lè já burú nílé lọ́dọ̀ èmi ọlọ́run àmọ́ pẹ̀lú gbogbo ògbìyànjú tẹ́ ń ṣe yìí èmi ọlọ́run ọba ò ní ṣe fún yín yìí tẹ́mi ọlọ́run ọba ó ṣe fún yín wallahu ya'lamu wa antum ta'lamun yìí tẹ́mi ọlọ́run ọba ó ṣe fún yín tí ó dá lèmi ọlọ́run ọba ó ṣe fún yín nítorí pé mi ọlọ́run ọba nímọ̀ nípa gbogbo nǹkan tẹ́ mọ̀ ọlọ́run wa wọlé àdébọ̀ wa Muhammad gbogbo àwọn bàbá wa ẹ̀yin ìyá wa tẹ́ ń gbìyànjú ní oṣù Ramadan yìí tó ṣe pé àtẹ̀ntó ràn wá lọ́wọ́ pẹ̀lú jíjẹ àtẹ̀ntó ràn wá lọ́wọ́ pẹ̀lú mímu àtẹ̀ntó ràn wá lọ́wọ́ pẹ̀lú èso àtẹ̀ntó fi làákàyè ràn wá lọ́wọ́ àtẹ̀ntó fagbára ràn wá lọ́wọ́ àtẹ̀ntó fowó ràn wá lọ́wọ́ agbogbo ẹ̀yin tẹ̀ ń ṣàánú wa pátá ọlọ́run wọlé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run má ṣàlàyé bá wa ràn yín lọ́wọ́ mata nasrullahi ala inna nasrallahi qariba àwọn ṣe ọlọ́run má ṣàlàyé bá wa gbó yín wọlé ànábì wa Muhammad ولا آمين ولا آمين ولا آمين صلاة تفتح لنا بها أبواب وتنزل وتجب بها النار والشر وتعزل وتقول لنا بها وليا ونصيرا أنت ولينا ومولانا فنعم المولى ونعم النصير 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 ọlọ́run wọlé àdébọ̀ Muhammad àṣìṣe ọlọ́run mọ́ṣáláì ṣe fún wa ọ̀nà káwí wákàtí tẹ̀lé mi pé mo tẹ́wọ́ mi mo pa lárànṣe 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 ṣàánú wa ká má ṣìṣe ká má ṣìṣe fagbára rẹ̀ ràn wá ṣe fagbára rẹ̀ ràn wá ṣe wọ́lá nábì alárànṣe wọ́lá nábì alárànṣe dámi lọ́la kí n sọ pé ó ṣe ẹ tí ó bá ẹlẹ́kejì náà wí kájọ wí papọ̀ torí bá ránṣẹ́ ọlọ́run la bèèrè bíbá ẹ tọ́lọ́ bá rẹ̀ ti ránṣẹ́ òun náà lórí ilé ayé wa kájọ pé mo tẹ́wọ́ mi mo pa lárànṣe mo tẹ́wọ́ mi mo pa lárànṣe ṣàánú mi kí n má ṣìṣe ṣàánú mi kí n má ṣìṣe fagbára rẹ̀ ràn mí ṣe fagbára rẹ̀ ràn mí ṣe wọ́lá nábì alárànṣe wọ́lá Muhammad alárànṣe dámi lọ́la kí n sọ pé ó ṣe dámi lọ́la kí n sọ pé ó ṣe dámi lọ́la kí n sọ pé ó ṣe dámi lọ́la kí n sọ pé ó ṣe. Bismillahi sáàdà. Bismillahi rahmani rahim idha jaa nasrullahi wal fathu wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwajan
فسبح بحمد ربك واستغفره إنه كان توابا آمين كاشي آمين متى آمين آمين يا الله